Látọ̀dọ̀ lọ́hùn o látọ̀dọ̀ Olúwa tó wí pé ire mo gbóhùn kan látọ̀dọ̀ lọ́hùn o tó wí pé ire. Alágbára ọba mímọ́ gbére tèmi wá. Agilẹ̀ sílẹ̀ ìmọ̀ ọ̀nà mi bá tún dé o bàbá ò lè mọ̀ gbére táwọn wí dé. Wọ́n lánà nǹkan alájẹ ìsúlẹ̀lẹ̀ Ìbátúndé. Àtún ti wọnú bí lọ́dọ̀ Ria Entertainment and Logistics báyìí ó ti wá di Ria Lounge Hotel and Suites. Agilẹ̀ Suleimana mi Ìbátúndé lábúlé Ẹ̀gbá babolé láwàá. Koyo ó tá a bá fẹnu sọ ó ti rí bẹ́ẹ̀ Suleimana mi Ìbátúndé. Wàsíù ọmọ Kọ́láwọlé mo ní Ria Lounge Club Hotel and Suites àṣẹ́gun bó ṣe máa jẹ́ nìyẹn Ìbátúndé. Ọ̀dọ́rí àṣà àlàáwárí ìbárísí. Oníkálukú ló lè yan tiẹ̀. Olúwa ìṣẹ́gun ọmọ Mọ́ríà Ọ̀pọ̀dísún. Àwọn èèyàn wọn bẹ́ẹ̀ ní kàlẹ́ tán bẹ́ẹ̀ wá. Èèyàn lájú èèyàn Suleimana mi Ìbátúndé. Àwọn kọrinkọrin wọ́n wá bí torí Ọ̀pọ̀dísún. Èmi gan bàbá olè mi Ìbátúndé mo wá bí torí Ọ̀pọ̀dísún. Ọmọ Mọ́ríà mọ̀ ṣẹ́gun. Ìyàwó bàbá olóyè Suleimana mi Ìbátúndé. Ẹni bá pọ́n nílé náà máa pọ́nlé bàbá òyìnbó. Ẹni bá yẹ ní sí náà máa yẹ sí. Ọ̀pọ̀dísún àbúrò dáadáa ni ó gbà fún mi. Agilẹ̀ Suleimana mo gbà fún bàbá olóyè mo gbà fún. Àìgbà fúnra ní Suleimana ni ọjà eégún. Ọláàánú kan bàbá Ìbátúndé. Abúlé Ẹ̀gbá láwà ìyá ìdíò lọ́dọ̀ Ria Entertainment No. 1 Paul Street off Agbe Road lábúlé Ẹ̀gbá ibẹ̀ lámúlẹ́sí alájẹ Ria ẹ̀jẹ̀ àdíyẹmí Sule mi Ìbátúndé mo sì ń padà bọ̀ nínú àdúgbò yìí o nínú bí èyí tí mo máa wá ìyẹn ò ní bọ́ sí kánjúkánjú àmọ́ lẹ́ni bàbá olè mi Ìbátúndé èyí tí mo bá ṣe ẹ bá mánéjì ẹ̀ Suleimana mi bàbá rí sí torí pé díẹ̀ ó tó nínú nǹkan ní nǹkan má gbé sanlé má hó bọ̀ tó bá ti páàsì sí ẹ ìwọ náà páàsì sẹ́lòmíì má di bọ́ọ̀mù ọ̀kànràn ohun tó lọ́ọ̀ nígboro nìyí Wàsíù ọmọ Kọ́láwọlé Sínédù kọ̀ǹpútà ẹ̀dùn ohun yìí mú bàbá olóyè tún ti múlẹ̀. Má lọ nàgà mọ́hùn láti ẹ má nàgà mọ́hùn tó o bá ti gbóhùn èyí tó bá ti jẹ́ tiẹ̀ níbẹ̀ ni o mú kó lọ tún ṣe tó bá lọ nàgà tó lọ mọ́hùn ó ti nàgà mú ṣòro nìyẹn so ogurusu don't go there because ó léwu òun tó o bá ti pè é sí má nàgà mú. Dátì ẹ mọ̀
mo dá tèmi mọ̀ àwọn tèmi mọ̀ mi wọ́n dá mi mọ̀ Sulemana mi báyọ̀ kan àrẹ̀mọ arépo máa lọ nàgà mọ́hùn tó bá ti nàgà mọ́hùn ó ti nàgà mú sòro nìyẹn ohun tó bá ti gbọ́ tó bá ti gbọ́ èyí tó bá ti bà ń bẹ̀ ni o mú kó lọ tún ṣe máa lọ nàgà mú sòro ọmọ ìfẹ́ náà wà níbẹ̀ tá fi ń bọ ọ̀rẹ́ jẹ́ kó sílé oge ti tóge jẹ́ o tó bá tajà tí bá bá ẹ náà jà ẹ ìfẹ́ tí mo ní ló jẹ́ kí ìyá lọ́dọ̀ ẹ mo ní bómi tí mo ti lè náà jà mí má má ṣègbéraga kì í ṣe ìwọ nìkan èrò pọ̀ gan tẹjọ́ ṣe. Ria Entertainment ọ̀kọ̀ràn Sule Jesus Ganiya ìfẹ́ ló wà níbẹ̀ tá fi ń bọ ọ̀rẹ́ jẹ́ kó tilé oge ó ti tóge jẹ́ o tó bá tajà tí bá bá ẹ náà jà ẹ ìfẹ́ tí mo ní ló jẹ́ kí bàbá òyìnbó mo ní bòmí tí mo ti lè náà jà mí má má ṣègbéraga kì í ṣe ìwọ nìkan èrò pọ̀ gan tẹjọ́ ṣerú bísínẹ́sì ọ̀rọ̀ ni mo fi ń jẹun ọpọlọ ni mò ń lò understanding mi pé ó pé gidi gan ni ọ̀rọ̀ ẹnu mi sísọ ó dẹ̀ tún mọ́gbọ́n wá ọ̀rọ̀ ni mo fi ń jẹun ọpọlọ ni mò ń lò understanding mi pé ó pé gidi gan ni ọ̀rọ̀ ẹnu mi sísọ ó dẹ̀ tún. ọmọ dìzún bẹ́ẹ̀ nílẹ̀ kò ní ìdè ọmọ Maria wọn ló ń lẹ́kọ̀ọ́ ìyá ńlá. Koyo apọ́ndì sùn mi ọmọ Maria Sinedu ọ̀rọ̀ ni mo fi ń jẹun ọpọlọ ni mò ń lò understanding mi pé ó pé gidi gan ni ọ̀rọ̀ ẹnu mi sísọ ó dẹ̀ tún dá ṣáká. ọ̀rọ̀ ni mo fi ń jẹun ọpọlọ ni mò ń lò understanding mi pé ó pé gidi gan. Ria ọ̀rọ̀ ẹnu mi sísọ ó dẹ̀ tún dá ṣáká. ọmọ alẹ́ mi bàbá olóyè àtàwẹ́wẹ́ bàbá olóyè ìbárísí ló bá dàbí irọ́ ẹ bá wọn Ria ẹ bọ́ pọ́n ti sún wọ́n mọ̀ pé aláyé tiwa kò ṣubú rí débi tó máa dàyà délẹ̀. ìdùnnú fújì kò gbé jọ́ni débi tó máa dà á nù. lákọ̀lákọ̀ lọ̀gá ìdùnnú ọ̀gá mi kọ́ lọ́ máa jọyàn kú o. ọmọ kọ́lá wọlé kọ́ lọ́ máa jọ dà á nù. onímọ̀mọ̀ ká máa jọ lọ kò séwu. Ria Entertainment kọ́ lọ́ máa jọyàn kú mi. ìdùnnú ọ̀gá mi lákọ̀lákọ̀ lè tú wa. kò gbé sórí débi tó máa dà á nù. kò fẹ̀yìn lélẹ̀ débi tó máa dà wá lọ. lákọ̀lákọ̀ lè tú wa. Ria Entertainment ká máa ṣe lọ kò séwu. dúró dídẹ fọkàn balẹ̀ ṣí yẹn lábòsí lẹ́lẹ̀. àánú ọ̀gbẹ̀là náà rí yọ níyàwó à ń ṣe. orin bàbá olóyè ká máa jó lọ kò séwu. tipátipá tẹ̀bí dọ́ńtà sí àmọ́. àwọn ọjọ́ mùsùlùmí wo bàbá olóyè ọ̀pọ̀ ti sún ẹjọ́ torí Ọlọ́run bá gbogbo yìí tẹ́ ẹ bá gbogbo ti sún wá ẹjọ́ èèyàn tiẹ̀ ẹ̀yìn èèyàn pàtàkì tó bẹ́ẹ̀ ní káàlẹ̀ Bátúndé ẹjọ́ ẹ wá bá ń pọ́nmọ náà lé lọ́wọ́ kan torí pé èmi gangan ló pè bàbá olóyè ló ní kó wá so gbogbo nǹkan kan lówó Ria Entertainment ó sọ kìíní kan fún mi. ó lóun sì ń rò àwọn sì ń sọ ìgbà wo láláyé máa wá bí ó lọ́pọ́n ti sún ó kàn gbé fóònù wa ó lálàyé rè wọ́n máa wá jọ báyìí ó lóun wá ọpọ́n ti sún ṣàlàyé máa wá lóòótọ́ láì mọ̀ pé èèyàn lásán èèyàn Sulemana mi Bátúndé bàbá olóyè mo máa ń foni sọ. aya Chicago mọ̀ ń bọ̀ wá
Islamic singer aya Chicago mọ̀ ń bá wáyé torí ọlọ́run bàbá Túndé so ìgbà tí mo pe rí à tí mo ní mo ti dé bí mo ti wà ní tábà gbólé mo wá rán létí mo ní rí à kò sẹ́ni tí ó lè ṣe àrẹ̀mọ ẹ má fojú pa ní ìgangan rẹ nǹkan nìkan ná 1 billion tó fi wá ẹlòmíì tó ń ṣe gate man tó bá ní connection amọ̀ níbẹ̀ lọ́wọ́ kan lọ́fẹ́ ló fò ní ọmú so wípé ẹnì kankan ò lè ṣe gángan ẹ jọ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ kó dá. ọgbọ́n ti sún mo kí ẹ kú oríire ìlàyé ọlọ́wọ́n bá mo bá ìṣe léyìí ọlọ́wọ́n bá a bá ìṣe mí sí bó o bá tún máa ṣe mí màmá wa àwa lè máa pè àwa máa bá a máa wá pọ́n ilé ní gbogbo ìgbà torí pé Agilẹ̀ Suleiman ní Bàtúndé oníkọlùkù ló lè yan tiẹ̀. Ẹ má fojú pọ̀ nìkan kọrẹ́ bàbá olè mọ̀ ń bẹ̀yìn. Ó yá àlàyé tí wọn kò fẹsẹ̀ kọ débi tó máa dàyà délẹ̀ o. Nítorí pé lákọ̀lákọ̀ lè tú wa. Dùnú fújì kò gbé sórí débi tó máa dàánù. Kò pọ̀ sẹ́yìn débi tó máa dàwó. Bàbá olóyè kan lọ́ máa jẹ fòró ni. Ìdùnnú ọ̀gá mi kọ́ lọ́ máa jẹ dààmú. Wọ́n lọ́jọ́ ìní méjèèjì bàbá ìlàgbà. Ìtọ́mọ̀sẹ̀rẹ̀ mi lè ní Bàtúndé. Ìláyé ọlọ́run bẹ̀sẹ̀ dákú wá. Ìjọ́díjọ́ ọgbọ́n ti sún. Ìyàwó kan. Ọmọ Máríà. Ìwọ níjọ́ ọgbọ́n. Ọmọ lọ́jọ́ mi. Alájẹrí entertainment ọmọkọlá wọlé bàbá Rihanna Abdulaziz alájẹrí alẹ́ Agilẹ̀ ní bẹ́ẹ̀ lára ìyá ìdíyó bá ń tọ́jú aṣíwájú abúlé ẹ̀gbá bá ń tọ́jú sínú kọ̀ǹpútà dáadáa Wàsíù ọmọkọlá wọlé mi Abdulaziz yóò mọ̀ dúpẹ́ Wàsíù máa bóyá o ọmọkọlá wọlé ríà bó fẹ́ lọ́hùn sọ lọ́sàn lóru pàgbọ́dà bó ṣìrè àrẹ̀mọ ọkọ̀ràn ẹgbẹ́ anílẹ̀kẹ̀dì ìdè o àrẹ̀mọ arẹ́pọ̀ ó kíyẹ̀ ó ṣe jàmọ́ anábì gbogbo anáwá ọmọ mi ojú oní tìyí gbàgbọ́sà bùsì bàbá òyìnbó Àlàbí adé ìsọ́mìrìndà gbogbo anáwá wọ́n wá pọ́pọ́ ti súnlé Agilẹ̀ Suleiman ní Bàtúndé gbogbo yín lókè lókè ní àìdíyó Paigo bájá orí ẹ̀ Paigo bẹ́yà Paigo òun náà èèyàn pọ́n ní ìsún ni tipẹ́tipẹ́ bàbá olè ò lọ ọgbọ́n ti sún ń gbọ́ ọmọ lójoojúmọ́ ayé lákọ̀ọ́lákọ̀ làwọn. Ọmọ òkú lóró kọ́ lọ́ máa jẹ òyìnbó ni. Michael ká máa jó lọ kò séwu. Bọ́lájí ká máa jó lọ kò sówó. Ọmọ òkun lóró kọ́ lọ máa jẹ dààmú ni. Ẹ kọ́ lọ máa jẹ fòró ni. Olúwa ní Ṣọlá kọ́ lọ máa jẹ ṣẹ̀yìn ni. Ẹ̀jẹ̀ tọ́ lọ́pẹ́ tí wá lákọ̀lákọ̀ lẹ́yìn wa. Kàkà ire gbogbo. Tiwa èèyàn. BJ. Oya
Ọlámilékan àdúrà àdúrà tí ń jẹ́ lóko ń so. Oṣooṣe Ọlámilékan àdúrà ẹjọ ni wọn. Ààrẹ gbogbo nílẹ̀ Èkó dìde. Raw entertainment. Oṣooṣe gan èèyàn ńlá. Ọgbọ́n ti sún ọmọ Maria ó kú oríire tèmi. Mo kí ẹ ọpọ́n ti sún. Ó ṣe pákó sábúsì. Ó gbádùn tì mí yìí o. Ọpọ́n ti sún ó ní báwọn kí ẹ pákó. Ẹ̀rọ Fújì. Ọ̀gá wa. Ẹ̀rọ Fújì. Ọ̀gá wa kòyókò. Àrẹ̀mọ. Ọkùnrin sílẹ̀mọ́ náà ní iyo bí àdílẹ̀ kò dìde. Ètò àgbórí ẹ̀wà gbọ́gbọ́n rẹ̀ ọ̀pọ̀ ti sún. Ó sọ ọjọ́ mi èèyàn lásán èèyàn Àrẹ̀mú orí ọ̀pọ̀ ti sún léèyàn. Àwọn èèyàn náà dìde fún bájáde fún bàbá olóògbé sọ ọ̀pọ̀ ti sún ó wọ èèyàn. Wọ̀nyàn lẹ́yìn ẹ̀ ọjọ́ láì wá ẹ̀. Ṣẹ́gun wọ èèyàn. Wọ̀nyàn lẹ́yìn ẹ̀ ọjọ́ láì wá ẹ̀. Ọ̀pọ̀ ti sún ìwà ló yẹ ká o. Àrẹ̀mọ ìwà ló yẹ ká o. Ká máa rántí ọjọ́ àti sùn. Ó yá ní mo ń bẹ̀ ń gbọ́ àtàwẹ́wẹ́ tún ti dé bàbá yín. Bàbá olóyè ló ṣeré. Ọ̀gá yín. Ọkọ̀rọ̀ àtàwẹ́wẹ́ tún ti dé. Bàbá yín. Ọmọ bàbá olóyè ló ṣeré. Ọ̀gá yín. Ó yá ní mo ń bẹ̀ èmi lákìlẹ̀ Súlẹ̀mọ́nà mi ìdùnnú ló máa ń pèdè bàbá olóyè ni. Ẹ jẹ́ ká jọ jó torí ijó ti yó. Ẹ jẹ́ ká jọ jó torí ijó ti yó. Ẹ jẹ́ ká jọ jó torí ijó ti yó. Ẹ jẹ́ ká jọ jó torí àwòye Túndé. Ẹ jẹ́ ká jọ jó torí Ayọ̀kọ́lá wọlé. Ẹ jẹ́ ká jọ jó torí ijó ti yó. Ó yá ọkùnrin Súlẹ̀mọ́nà máa ń tó. Àrẹ̀mọ àrèpò máa ń wọlé máa rọra. Àrẹ̀mọ lókè lókè ni lókè lókè ni ó káre Àrẹ̀mọ. Ọkùnrin Súlẹ̀mọ́nà ọmọ Ajagun gbọdọ̀ yàtá mi sọ̀gbọ̀ báńkì ó wà ọ̀gá tíá. Àrẹ̀mọ lókè lókè ni Àrẹ̀mọ wálé àrèpò bá tọ́jú olórí ẹbí àrèpò bá tọ́jú ọ̀nkù bá tọ́jú bílí ó bàbá Ilíà ó yá ọgbọ́n ọkùnrin ó yá ìyẹn láwa kìlọ̀ Súlẹ̀mọ́nà ní ìdùnnú ló máa ń pèdè bàbá olóyè ni. Ẹ jẹ́ ká jọ jó torí ijó ti yó. Ẹjọ̀ náà ọkùnrin ó gbẹ́jọ́ bí mẹ́ta wálé ìjọ tá a rí ìrànlákìrà wálé àrèpò bá ń tọ́jú olórí ẹbí l'Àrèpò bá ń tọ́jú ọ̀nkù bá ń tọ́jú bílí ó bàbá Ilíà gbogbo wọn èèyàn wálé Àrèpò wọn náà wọ́n wálé Àrèpò Àrẹ̀mọ gbadé báyìí lọ gbadé báyìí bọ̀ gbadé báyìí lọ gbadé báyìí bọ̀ wálé Àrèpò yóò jọba Àrèpò wà ọdọ tí wọn èèpo ń sowó ó ń sọlà ilẹ̀ ń dowó ó ń dọ́là ó máa gbadé wọ̀lú lọ́la àánú kan láìpẹ́ wálé èyí abọ́gun sáìdì wálé èyí adé ọlámúmúnì wálé Àrèpò yàtọ̀ bọ̀ ẹ̀yà wálé wọ́n ní mo máa wẹ́ ní ìbẹ̀là lọ́jọ́ gan. olórí ẹbí ẹdúró dédé kò sí dìrì. olórí ẹbí o
olórí ẹbí àrẹ́pọ̀ ẹ bá ń tọ́jú ọ̀ngù èèyàn bílí owó bàbá ilé gbogbo wọn èèyàn wálé àrẹ́pọ̀ wálé àwọn bàbá olóòsì lè mọ ọdún kọrin bóyá ọgọ́rùn sólè máa nà mí ajẹ́jọ́ ọlọ́bàbà sùlíyà ọmọ mi Sulaiman owó bàbá sùlíyà èmi ló kó jáde sùlíyà Sulaiman ò ṣeun òkè Sulaiman bàbá sùlíyà Sulaiman bàbá sùlíyà bàbá sùlíyà. Bàtẹ́jú àmì skúrì bàbá anábì ọkọ̀nà sílẹ̀ ó sanwó ọ̀gá ajagunpadé òun àti ẹ̀ bàbá yín ló ní ilé ẹ̀ ajagunpadé ló ní títì èkó bóyá wàláì olówó lóyìí owó ọ̀gá gangan owó ajagunpadé agẹ́jọ́ sílẹ̀ Sulaiman bàbá sùlíyà. Sulaiman bàbá sùlíyà bàbá sùlíyà ọmọ ẹjẹ bàbá olóyè wẹwẹ ànábì sùlẹrẹ Sulaiman bàbá sùlíyà. báyìí wáyà tó ń jẹjẹ lílì èèyàn pọ́ndì sún Sulaiman bàbá sùlíyà. wáyà ọpọlọ ló ń tẹ èèyàn ló ń jẹ èèyàn náà ló ń tẹ ọpọlọ ló ń jẹ èèyàn díròyà gbogbo kọ̀ǹpútà dìlẹ̀ olóògbé bá tọ́jú ọdíròyà ìyàwó bàbá olóòwò Sulaiman bàbá sùlíyà Sulaiman bàbá sùlíyà bàbá sùlíyà. Oya bèbí ti sọ́jú àṣẹ ti yàwó. Babalájẹ́ ìborí káwọlẹ̀ olùgbà tó jẹ́ wàásù aláàánú mi olùgbàyè wáyàwáyà tọ́jú ẹ̀dínlóyà dáadáa ọkọ̀nà sílẹ̀. Wada wọn ajagungbadé mi sẹ́gun mi ọ̀gá ẹ̀yà olùgbàyè ọgbọ́n bèbí ti ṣáájú àṣẹ ti yàwó. Ríà ìdájọ́mẹ́ inú orí àlọ́ ńlá wa yìí ọ̀pọ̀dé sí ló gbé adé bí òun kalẹ̀ yàtìdá bùd bàbá gbọ́lá ẹgbọ́n kàníyà sọ́ọ̀sì. Oya wáyà bèbí ti ṣáájú àṣẹ ti yàwó ó tó kí gòkè ó ọmọ wa kí tán wọ́n mú tì fújì ẹ̀rọ wọ́n mú tì bó ṣe wà nìyẹn àpótí yóò ọmọ èèyàn wáyà jẹ́lílì yóò wáyà jẹ́lílì yóò ó sí ọ̀gọ̀nà Sulaiman gbélé gbàgbé yín wáyà yọjú ọpọ́n ti sóhun mi sẹ̀kẹ́ máa dandan bóyá ọmọkọ́lá wọlé o àdúrà ìsíw olùgbàyè bàbá Rihanna èèyàn Sínédù kọ̀ǹpútà báńkì o bóyá olùgbàyè bóyá gbélé yìí ó gbọ́ ìfẹ́ náà wà ní ìbẹ̀dá fi ń bẹ ọ̀rẹ́ jẹ́ ẹ̀kọ́ tí lóde ó ti tóde olùgbàyè bó bá tajà tí bàbá ẹ̀ náà jà ẹ̀ ìfẹ́ tí mo ní ló jẹ́ kí ìyá lọ́dọ̀ ẹ̀ mo ní bòmí tí mo ti lè bóyá ká má ṣègbéraga kí ṣe ìwọ nìkan èrò pọ̀ gan tọjọ́ ṣerú bísínẹ́sì. ọ̀gá wà ń bẹ̀ small body olùgbàyè Wàsíù wọ́n ṣe bá láti tán bàbá wọn ń jó
wọ́n ṣe bá láti tán wọ́n ń jó wọ́n ń yọ̀ wọ́n mọ̀ pé agbótọ́lọ̀ sọ́yìn ó lọ bá gbára wà ní Wàsíù Olùgbàyè o Aṣíwájú abúlé ẹ̀gbọ́n ẹ bá bọ̀gá sílẹ̀ Olùgbàyè bàbá Rìhánà lókè lókè ní ọkọ̀ Yétúndé Olùgbàyè wẹ́sẹ̀ báyìí ní ọkọ̀ Yétúndé aláṣẹ rí ọ ọ̀gá ó ti níyanjú Aṣíwájú abúlé ẹ̀gbọ́n wàláì bó ṣe máa jẹ́ ènìyàn bàbá Túndé ó yá Àrẹ̀mọ ń gbọ́ ìfẹ́ náà wà níbẹ̀ tá a fi ń bá ọ̀rẹ́ jẹ́ nǹkan tí léde ó ti tóje ó yá tó bá tajà tí bá bá ẹ boot ìfẹ́ tí mo ní lọ́jọ́ kí n yà lọ́dọ̀ ẹ. mo ní bọ́mí tí mo ti lè nájà mi má má ṣègbéraga kí n ṣe ìwọ nìkan èrò pọ̀ gan tẹjọ́ ṣerú bísínẹ́sì. Àrẹ̀mọ transformer gbogbo arépo Àrẹ̀mọ jọ torí ọlọ́wọ́n ọba ó ti sọ bẹ́ẹ̀ náà ní kórí Toyota Corolla tó fẹ́ pọ́npọ́n ti sún ojú oní tí ẹ bá ń fún bá a múlẹ̀ lọ́wọ́ Àrẹ̀mọ jọ Toyota Corolla yẹn tí mo bá máa rọ́pọ́n ti sún kiri bó ti wà nú ẹ̀ ó ti ń gùn wàláì bó ṣe máa jẹ́ nìyẹn ò bàbá Túndé ó yá ń gbọ́ ó látàwẹ́wẹ́ àìnòdè cleans torí mo ní tẹ̀lọ́rùn ohun tọ́lọ́run ṣe fẹ́ mi ṣẹ́wárà wọn tọ́ dẹ̀ cleans àìnítẹ́lọ́rùn ló ṣe wọ́n tí ó jẹ́ gbọ́ngbọ́n bí kóhun gbogbo kó máa jẹ́ títà wọn nìkan kò dẹ̀ pọ́sibù tó ra wa gbọ́ níwá láì kìí ṣe péré gbogbo èèyàn ló mọ̀ ẹ́ ó yá ní mo ń bẹ̀ àwọn ọláyé nílẹ̀ òkè ṣàlàyé wà wẹ́wẹ́. Sógò lókè àrò Sógò gbogbo òkè àrò kò sọmọ ọ̀nà tí ó jọ ṣe èèyàn ṣíṣe lókè àrò àwọn ọmọ bàbá òye lókè àrò Sógò jọ kó ṣe tọ́jú ṣíṣe dáadáa ó wà èèyàn ṣíṣe ó tù wọ́n dúró dáadáa lókè àrò èèyàn ìjàlẹ̀ lókè àrò bẹ́ẹ̀ bá ń gbọ́ bí mo ṣe ń kọrin Rasida dòyò Rasida bù olè Rasida jẹjà yìí màmá má gbọ́ ọ̀la ọmọ mọ́ ẹ̀gbọ́n jíì sẹ́sì mi kà níyà gbalẹ̀ Santos Sógò lókè àrò èèyàn ṣíṣe gbàjọ́ ọpọ́n ti sún apáde sùn mi èyí ó yẹ bọ́tà gbalẹ̀ Santos pẹ̀lú àdóòsì Santos ẹ̀bá ń tọ́jú ọpọ́n ti sún apáde sùn mi jẹ̀jẹ̀ Àrẹ̀mọ lókè lókè ní àdìo ó yá Àrẹ̀mọ bámbí àǹtí nǹkan tó di sáyà yìí o jọ bẹ́ẹ̀ mú. àǹtí nǹkan tó di sáyà yìí o jọ bẹ́ẹ̀ mú. Santos olúwadósìn ó yá èyí tó pọ̀ sẹ́yìn yìí o jọ bẹ́ẹ̀ jẹ́ ọgbọ́n ohun tó dá kì í jẹ́ fẹ́ nìkan jọ bẹ́ẹ̀ mú kì í ṣe fẹ́ nìkan jọ bẹ́ẹ̀ bóyá àǹtí ń gbọ́ tó ti bímọ rí. olúwadósìn Santos bóyá Àrẹ̀mọ bámi wọn àǹtí tó ti bímọ rí tó bímọ rí tó ti bímọ rí ó dá tó bá bímọ rí mélòó ló bí ọkùnrin mẹ́rin obìnrin méjì ọkùnrin mẹ́rin obìnrin méjì ó yá ń koyokoyo ó bímọ kò bímọ àwọn Àrẹ̀mọ dára ń kan wọn á gbọ́ wọn á la wọn á gbọ́ lọ́tún wọn á gbọ́ lọ́sì
wọ́n á gbọ́ wájú wọ́n á gbọ́ lẹ́yìn bóyá Santos tó bá tiẹ̀ bí mọ́ rí ìgbà yẹn wá ń kọ́ ìgbà yẹn wá ìgbà yẹn wá ìgbà yẹn wá ó yá ó gbọ́ Àrẹ̀mọ wọ́n ń jà lọ́rùn kò kan ayé. ọ̀rọ̀ tẹ́lẹ̀ ilé ọba ni ọba nìyẹn ò kan ayé ọmọ mọ́ríyá wọ́n ti sún kẹ́bí bọ́dì. Santos àwọn eléyìí wọ́n kọjá bẹ́ẹ̀ ọmọ ti sùn ó ọmọ akọgun Joshua délébì Joshua agọgun bàbá ọba agọgun délé Joshua létí ọba ń jẹ Santos lóní kí n máa kí ẹ bàbá ọba lọ́rọ̀ Èkìtì agọgun délé Joshua ohun gbọ̀ngàn láyé tóró Èkìtì agọgun délé Joshua bẹ́ẹ̀lẹ̀ gbàgbé yín Joshua ẹkùn palẹ̀ mọ́ ayétòrò Èkìtì dé November 8 bàbá olóyìn ọkùnrin wàláì bó ṣe máa jẹ́ ènìyàn bàbá Túndé ó yá níbo ń bẹ̀ ó gbọ́ tó ti rí mi rí sórí mi rí tó ti rí mi ó dà tó bá rí mi rí tó ti gún mi rí tó bá gún mi rí tó ti lá mi rí tó bá lá mi rí tó ti gbọ́ mi rí tó bá gbọ́ mi rí ó dà tó ti fẹ́ mi rí tó bá tiẹ̀ fẹ́ mi rí ìgbà yẹn wá ń kọ́ ìgbà ọmọ àsọmú ẹnìkan ìyàwó ẹnìkan ni ìyàwó ẹnìkan àsọmú ẹnìkan ni ẹnìkan fẹ́ nìkan rí alálàńlálá ìyẹn la máa ṣe Mr. Giwa ìṣètúndà láago mélòó. ọmọ ìyàgbọ́lá ẹnìkan fẹ́ nìkan rí alálàńlálá kò káyé ọmọ àwọn ará bí bàbá ṣe bí olóṣì ohun ìní ẹ máa fún wọn Mr. Giwa ẹnu wọn ń fọn fèrè pàràrà. báwo lè ọ̀gá ńlá ọ̀gá bẹ́ẹ̀ níbẹ̀ o ọ̀gá ńlá Kúté èyí ẹlẹ́sìn àkúté ọ̀gá ńlá Kúté ọ̀gá wà ń bẹ̀ àwọn tí wá rè wọ́n máa ń dúró tán ní gbogbo agbègbè yìí tó fi dénú Àkúté ọ̀pọ̀ ti sún torí pé olóyàn látà Àkúté wọn wá ọ̀gá ńlá Kúté bẹ́ẹ̀ lè gbàgbé yìí gbogbo Àkúté lọ́wọ́ ẹ ló wà mọ̀ sọ ọ̀gá ńlá gbogbo Àkúté kò dẹ̀ sọ́mọ náà kò sọ́mọ náà nínú abẹ ọ̀gá ńlá èmi ò rẹ̀ mọ́ náà nínú àbá náà pé gbogbo láti rọ́bẹ̀ nínú àbá náà. Olúwa ní Ṣọlá ọmọ ọlọ́pàá ẹbí wa tó pọ̀ ẹ pariwo spirit. Gòdògòdò máa sùn ẹ̀jẹ̀ dáwọ́ yàrá bá tí ọ̀ Ṣọlá tó pọ̀ ọmọ ọlọ́pàá ẹbí wa thank you. Gòdògòdò ọ̀gá ńlá ẹ̀jẹ̀ dáwọ́ yà. ọ̀gá ńlá ẹ má lọ́lọ́ sọ abẹ́lé olóru ẹ má lọ́lọ́ sọ abẹ́lé olóru tó bá jẹ́ torí gidi bàbá olúwàsínà ó dọ̀wọ́ yìí ajá ò lè jí ó sì mú ológbò lẹ́sẹ̀ àníyá jísúlẹ̀ orin tọ́mọ bá gbogbo Àkúté kò dẹ̀ sọ́mọ náà ọ̀gá ńlá kò sọ́mọ náà nínú abá náà. Èmi ò rọ́mọ náà nínú àbá náà pé gbogbo láti rọ́bẹ̀ nínú àbá náà. Gòdògòdò ẹ pariwo spirit. ọ̀gá ńlá Bàbá olóyè kò dùn. ẹ̀gbọ́n olú ọmọ Àkúté ọ̀gá ńlá Àkúté èyí ẹlẹ́sìn Àkúté wọ́n dúró dáadáa Gòdògòdò èyí olú ọmọ Àkúté ọ̀gá ńlá Àkúté mẹ́lẹ̀ gbàgbé láéláé ọ̀gá ńlá ẹ̀jẹ̀ bàbá olóòsì lè máa ló ń ṣe ó ti wà tipẹ́tipẹ́
ọ̀gá aláàkútó ìbéèlè gbàgbé yín. ó yá àrẹ̀mọ́ àdépo ó yá gbé léyìí ó yá ọkọ náà àwa inú góòdì ajá sí. ọlọ́wọ́ ṣe bí rẹ lọ́sẹ̀ gbogbogbò ẹ̀jẹ̀ dáwọ́ yàbá máa bẹ̀ kó dárùn ẹ̀mí lójú. ó yá dísẹ́ǹsì ọgbọ́n àwa inú góòdì ajá sí. ọ̀gá ńlá àgùdè ẹ̀gbọ́n olú ọba àgùdè ọgbọ́n àwọn tó sọ pé onígbà lọ́jọ́ sí. Súlẹ̀ sójà. àrẹ̀mú wọ́n gbà lójú wọn kù lẹ́yìn wọ́n ń dẹmọ ọlọ́run lójú wọn lọ bàbá Túndé àwọn tó ti gbà nínú yín tẹ̀ríbọ́ lọ́wọ́ bá ṣe gbà fún wọn ọ̀pọ̀ ti sún ọmọ ẹ̀yin tẹ́ wá ń kù lẹ́yìn tẹ́ ń sọ gidi tẹ́ ń sọ pé onígbà láéláé kátà wẹ́wẹ́ ṣe bí ní mẹ́lẹ̀ máa dàgbà sí táyé yíyá bí tán ẹ ò lè bá torí mi ò bá wọn sì di ààbò sí ọ̀gá ńlá ọlọ́run wọn ò ní lè gbé jà sí i. ọlọ́wọ́ ṣe bí rẹ lọ́sẹ̀ ìyá sẹ́rì màmá bẹ̀ èèyàn yìí ọlọ́run lulẹ̀. wọn ò ní lè gbé jà sí i. ọ̀gá ńlá wàláyì bàbá gbé jà sí i èèwọ̀ máa mú wọn àdìyó. Stephen Sir Stephen okay ọmọ àdìsámi ìsinà ọ̀fẹ́ aláwọ̀dán Stephen ọmọ sinà àdìsámi ìsinà ọ̀fẹ́ aláwọ̀dán Stephen ọmọ sinà pẹ́lá báńkì Stephen gbájú àdìsámi ìsinà dáadáa pẹ́lá àwọn àdìyẹmí ìsúlẹ̀ yóò ṣeun ó kárí Stephen báńkì Stephen ọmọ sinà pẹ́lá lọ́mọ. ọmọ pẹ́lá ọlọ́wọ́ ọdún àdìsámi sínú ọ̀mí àdìsá aláṣẹ qlos Stephen ọmọ àdìsámi sínú yìí mọ̀ ṣe ó yá ń gbọ́ gbẹlẹ́yìn ọ̀nláyìn ló wà ó. ọ̀nláyìn ló wà ayájàgà bá ọ̀nláyìn ló wà ìyá sáré ọ̀nláyìn ló wà ọmọ mọ́ríyá ọ̀nláyìn ló wà ìyá sáré ọ̀nláyìn ló wà ẹ̀rọ fùdì òòrùn àrùn mi òòrì gbèsè bóyá síbì. Oya síbì ọmọ sínú àkúìlà ọlọ́wọ́ ọ̀dọ̀ mi àkúìlà sínú àkúìlà ọlọ́wọ́ ọ̀dọ̀ mi àkúìlà sínú. ìmọ̀lẹ̀ ayọ̀ ọmọ ọgbọ́n ti sún ọmọ bọ́dà mi ọmọ ti sún ọmọ mọ́ríyá bóyá Stephen ń gbọ́ ọmọ aláwọ̀ ọ̀dọ́ mi àkúìlà sínú àkúìlà aláwọ̀ ọ̀dọ́ mi àkúìlà. ìmọ̀lẹ̀ tá a bá ń ṣe bí olóòsì ohun yìí ni ó máa fún wọn wípé bóyá Mr. Giwa ọ̀làyìn ló wà ọ̀làyìn ló wà. Oya Zina Ose Stephen ọmọlẹ́wọ̀dọ́ Zina oya fọwọ́ ọ̀dọ́ yẹn hàn wọ́n fọwọ́ ọ̀dọ́ yẹn hàn wọ́n ológun kájọ ológun kan lọ. onímọ̀ọ́mọ́ ológun kájọ ológun kan lọ. ọmọlẹ́wọ̀ ọ̀dọ́ kò paradà àlùkò yìí dà. onímọ̀ọ́mọ́ paradà àlùkò yìí dà paradà ọ̀pọ̀lọpọ̀ tí mo dà mọ̀. ọmọdé bá yọ ọmọ báyìí.
Oya ta ló kílẹ̀ máwọn ní gbòòrò. Èmi ni ìdùnnú ni wẹ́wẹ́ ni akílẹ̀ ni. Ẹ̀pẹ́ ti sún ta ló kílẹ̀ máwọn ní gbòòrò. Ìdùnnú fújì tọ́mọ èmi ni. Ìdùnnú ni wẹ́wẹ́ ni akílẹ̀ ni. Kò sọ lẹ́gìtì tí ó ṣe bí ọ̀bọ. Òdodo. Wáyà wáyà kò ṣeré. Wáyà bàbá bí. Màmí yé tún di ẹgbà yìí náà. Ẹ̀gbọ́n mi ẹ̀ àpàlàlà ti jó. Ọmọ balógun níṣẹ́jú. Wálé máa gbèsè ní ìhòògùn. Àmọ̀ òṣùwọ̀n. Láti New York City ló ti wá. Wálé òṣùwọ̀n. Ọmọ ẹyin tí New York City mélòó gbàgbé yín láéláé. Wálé ọmọ òṣùwọ̀n máa gbèsè ní kọ̀ọ̀kan o. Bó bá padà dé New York, Báńkì, Adémọ́lá, ọmọ iye mẹ́sàn-án. Ní Staten Island, Adémọ́lá mi, oyè mẹ́sàn-án. Àwọn tàdúgbò tí wọ́n rè àwọn ti Brooklyn Coney Island làwọn ń gbé ní Brooklyn. Twenty Street lórí Cropsey Avenue Ose. Wálé ọmọ òṣùwọ̀n. Brooklyn side ló wà wálé títí ni wọ́n máa jẹ ìdúpẹ́. Olùgbọ́ Oya kò sọ lójijì tí ó ṣe bí ọgbọ́n. Òdodo. Ọmọ òṣùwọ̀n ọjọ́ tí ó jẹ́ ìbọn tó kú. Láti ilẹ̀ yìí tó fi dókè òkun bàbá olóyè ló lè ṣe kí ní ẹ̀ fún wọn. Oya wálé tàbá tí àdá báwọn tó máa wá jẹ́. Kò ṣe yí, ẹ̀yin lè ṣe ra yí. Ìyá sẹ́ẹ̀rì ìyá ò gbọ́dọ̀ rẹ̀ yí. Ṣìnàdù kápútà tí ó gbọ́dọ̀ lulẹ̀. Ilẹ̀ ló pilẹ̀ títí. Dísẹ́ǹsì ìyá ò gbọ́dọ̀ jẹ́lẹ̀. Oya dísẹ́ǹsì àgbọ̀gbọ̀. Abilabi àwọn tó ń sọ̀rọ̀ wa láì dá. Gbàdúrà sí náà bú dada. Àwọn bàbá olóòsì lè máa náà ṣe. Wálé àrò ìpa rẹ̀ mọ́. Jísọ́ọ̀sì èèyàn wálé àrò ìpo. Èèyàn olórí ẹbí àrò ìpo. Èèyàn kù. Èèyàn bílí. Bàbá Líà gbogbo wọn. Èèyàn wálé àrò èpo ààrẹ mọ́. Oya ọmọ piano wà ń bí bàbá olóyè yóò tẹ piano. Oya wàwàwàwàwàwà. Ẹlẹ́nu kan ayọ̀ tọ́jọ́ ní kò ṣe yí. Ẹ̀yin lè ṣe ra yí. Ọmọ òkú lóore, pàjọ́ sàbùsì, jogún omi fújì, a ò gbọ́dọ̀ lulẹ̀. Jàrú. Bible Samusi ọmọ ògbọ́n àtàwẹ́wẹ́ tó ti dé. Ọmọ piano wà ń bí bàbá olóyè yóò tẹ piano olùgbàyè. Oya tún bọ̀ lóyìn, oya ní bọ̀ ń bẹ̀, oya wà á ti máa gbọ́, 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 yẹ ẹ̀nà mi, yẹmọ ẹ̀nà mi, wà á ti máa gbọ́, wà á ti máa gbọ́, ojú ń dùn yín ni, ojú ń dùn yín ni, ẹgbẹ́ sọ pé oríran, owó elépo tó bẹ nínú etí ẹ, owó etí ẹ, ọ̀gbọ̀n ojú ẹ, wà á ti máa gbọ́.
wàá ti máa gbọ́ ìyá entertainment Chicago Chicago wàá ti máa gbọ́ èèyàn bàbá alájọ ẹbí Chicago Páíkó Sàmúsì o ọmọ bàbá olóye wàá ti máa gbọ́ ó yá Páíkó ọmọ wàá ti máa gbọ́ má sọ pé ó gbọ́ orúkọ tèmi wẹ́wẹ́ ó gbọ́ pọ̀pọ̀ létí wàá ti máa gbọ́ má sọ pé ó gbọ́ orúkọ àtàwẹ́wẹ́ ó gbọ́ pọ̀pọ̀ létí. Fuji ẹ̀rọ Fuji ọ̀gá wa ó yá wàá ti máa gbọ́ wàá ti máa gbọ́ wàá ti máa gbọ́ wàá ti máa gbọ́ ojú ń dùn yín ni ojú ń dùn yín ni ṣẹ́gbẹ́ sọ pé oríran lọ́gọ̀ ojú ẹ owó elépo tó bẹ nínú etí ẹ lówó etí ẹ kó pọ̀ dáadáa wàá ti máa gbọ́ kóyókóyó ni wọ́n ń sọ ohun sá ni wọ́n ń sọ ẹ̀rọ Fuji ẹ̀rọ Fuji Fuji ẹ̀rọ ọ̀gá wa kóyókóyó lọ̀gá wa ó rọrùn mi ni orí gbèsè wàá ti máa gbọ́ 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 ó yá bá mi wá àwọn arábí àdéhùn ló ń ṣe yín tí ó sọ ní ìkọrí. Wàsíù wáyé omi ló ṣe wọ́n bí ẹ̀ṣọ́ nìkan nínú. Tábà sọ̀rọ̀ níṣẹ́ o tó gbọ́jú owó tó bá ń dùgbẹ̀ mu. Ìyẹn lóde àríyá tó jẹ́ pé tẹ́ bá kọrin lọ́wọ́ dàbí tẹ́ bá palẹ̀ mọ́ ń bọ́. Ríà instrument òun ṣàdé bèrè fún o. Ríà entertainment company ríà pé irinṣẹ́ olùgbàyè tó jẹ́ Wàsíù ló lè ṣe. Irinṣẹ́ olùgbàyè tó jẹ́ Wàsíù ló lè ṣe. Ẹjọ ni wọn àwísẹ Fuji. Ọmọdé jùmọ̀ báyìí bẹ́ẹ̀ sí ẹjọ́ mọ́ pàṣẹ olóore. Àwísẹ ọ̀rọ̀ tiẹ̀ náà àìdáyọ̀ o àbúrò Olúrìndé mi àwísẹ gbogbo tó o bá ń sọ gẹ́gẹ́ bí orúkọ àṣìá máa gùn èyí tó o bá dijú wí àṣìá gùn èyí tó o bá lajú sọ àṣìá gùn gẹ́gẹ́ bí orúkọ àwísẹ lókèlókè ní iyo onídọ̀ọ́lá rẹ̀ iyo Baskani ọmọ bá wa kákọ́là láàyè àwísẹ wáyé lókèlókè ní àdìo Mr. Gazal èèyàn méjì tó ń kọ Fújì lẹ́nu nǹkan so àwísẹ ọmọ bàbá olóòmí àdìo àwíjẹ lókèlókè ní o bàbá olóòmí ò sọ wàláì bó ṣe máa jẹ́ ènìyàn bàbá Túndé ó yá àrẹ̀mọ ìgbára làbúrà kàgbà tó dé. Ìgbára làbúrà kàgbà tó dé. Ìgbára làbúrà kàgbà tó dé. MCO ìgbára làbúrà kàgbà tó dé. Ìgbára làbúrà kàgbà tó dé. Jàgàbá ìgbára làbúrà kàgbà tó dé. Ìgbára làbúrà kàgbà tó dé. Gàdíyà ìgbára làbúrà kàgbà tó dé. Àǹtí Gàdí ìgbára làbúrà kàgbà tó dé. Ìgbára làbúrà kàgbà tó dé. Yàrá alábàtíyà lára Ajuna lágége Gawaya owó ọkọ̀ báńkì Ajiha Ìsìlá báyà Chicago Gawaya bá tọ́jú ọ̀gá akọjú Sudan nọ́mbà 1 gbogbo abatio ìyàwó bàbá olóyè èyàn Akíntúndé Baskani èyí fèlè ọmọ bàbá ètò Gawaya láríwájú Ajuna èyàn bàtà ìlú ọmọ ọpẹ àwọn bàbá olóyè sinimá ọ̀nà ń ṣe ó yá àrẹ̀mọ arépo ìgbára làbúrà kàgbà tó dé. 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 Ọlọ́run Ìgbára làbúrà kàgbà tó dé. Gawaya ìgbára làbúrà kàgbà
láríwájú ajínà ìgbàrà làbúrà gbàgbà tó dé. Wọ́n ní tí ìgbàrà làbúrà gbàgbà tó dé. ó yẹ nwanne nwa o Jawaya nwanne lè sọ dáǹsì o Jawaya nwanne lè sọ dáǹsì o ọmọ ìyá ẹ̀jẹ̀ kájọ kó wá gbá ọwọ́ agbára. ó yẹ Jawaya èèyàn mi lójú ajínà wọ́n ń kí mi wọ́n ń gbá mi wọ́n ń gbá mi wọ́n ń kí mi wọ́n ń gbá mi wọ́n ń kí mi wọ́n ń gbọ́ o àbọ̀gbọ̀n wọ́n ń gbá mi lọ́tún lósì o ajínà wọ́n gbọ́ mi lọ́tún lósì o èmi kọ́ lẹ̀ ń gbọ́ ọlọ́run lẹ̀ ń gbọ́ ọ̀kọ̀rọ̀ máa wò wọ́n o wọ́n wò sọ olúwa ọ̀kọ̀rọ̀ wò mí o mo ń dúpẹ́ bọ́ lọ́hùn. bóyá Jawaya ń gbọ́ oyún mi oyún mi oyún mi oyún mi oyún mi oyún mi jẹ́ ká lọ sùn oyún mi jẹ́ ká lọ sùn ìyàwó ó ti lóyún egbére wò ó ta ló lóyún egbére. bóyá gbàbí yàsídà bùt ní mo ń bẹ̀ máàsì fọ́ọ̀mù kan. Jọ̀wọ́ máàsì fọ́ọ̀mù kan. Jawaya torí tó bá sì fọ́ọ̀mù kan. Ajínà ọ̀ká sì fèrè èrè àsìfù kan. ọ̀ká sì fèrè Jawaya ìka olóró méjì gbogbo abatíà ìka olóró méjì ju kó bá jẹ lọ lágbo tiwa má má ṣe yẹn. Jawaya ó ní máàsì fọ́ọ̀mù Chicago máàsì fọ́ọ̀mù kájíà torí tó máàsì ìsìlá wákàtí bèrè bàbá òyìnbó wákàtí bèrè ọlọ́run ìka olóró méjì jísọ́ọ̀sì ìka olóró méjì Jawaya lágbo tiwa bóyá làṣídá kìíní yẹn náà ni àyà yìí náà ni. Jawaya bóyá Saidi kò ṣe bóyá mọ bú ẹ láríwájú ajínà bóyá ajínà bóyá Ọlọ́run àrẹ̀mọ arẹ́gbó tẹ bá máa fún mi lọ́mọ ọmọ tí ò láyà èmi ò lè bọ́ torí àtàwẹ́wẹ́ owó mi tí mo bá pọ̀. Oya àrẹ̀mọ tẹ bá máa fún mi lọ́mọ ọmọ tí ò láyà o èmi ò lè bẹ́ ọmọ bú ẹ̀ èèyàn Jawaya ọmọ bú ẹ̀ owó ẹlẹ́rìn lòun ná èèyàn láàrin ajúra àwọn bàbá olóyè náà ṣe ọmọ bú ẹ̀ báńkì ọmọ bú ẹ̀ èèyàn láàrin ajúra èèyàn Jawaya àwọn bàbá olóyè mú mọ́ ọmọ bú ẹ̀ báńkì èèyàn tọ́pẹ́ iná ti ká Àjàó náà ti ká báńkì Àjàó náà ti ká báńkì tọ́pẹ́ náà ti ká yòóṣe òṣè Jawaya àjíyàn máa ń jó Jawaya ọkọ̀ bá ń jẹ́ máa jẹ́ gòdògòdò àjẹjẹ àbúrò dájẹ́rẹ́ Mọ̀nsúrù òṣè gòdògòdò aṣíwájú abúlé Ẹ̀gbá lókè lókè ní àìní o aṣíwájú àwọn bàbá olóòsì lè mọ ọ̀nà yẹ bóyá aṣíwájú ò ń gbọ́ àrẹ̀mọ ọ̀rọ̀ ni mo fi ń jẹun ọpọlọ ni mò ń lò understanding mi pé ó pé gidi gan ni ọ̀rọ̀ ẹnu mi sísọ ó dẹ̀ tún dá ṣáká ọpọlọ ni mò ń lò understanding mi pé ó pé gidi Jawaya ọ̀rọ̀ ẹnu mi sísọ ó dẹ̀ tún dá ṣáká. Báńkẹ́ ayẹlẹ́rọ ló lérè ìyàwó Jawaya báńkẹ́ aṣẹ́wó
kò sí tí ò kì í ṣe ó ń ṣe náírà ó ń ṣe dọ́là ó ń ṣe euro àyájáwáyà ẹlẹ́ran ló lérè lókè lókè ní àìdí o ó yá àrẹ̀mọ́ ń gbọ́ ìfẹ́ ló wà níbẹ̀ tàbí ń bá ọ̀rẹ́ jẹ́ nǹkan sílé òde ó ti tó dé jẹ́ o tó bá tajà tí bàbá ẹ lọ́jà ẹ ìfẹ́ tí mo ní ló jẹ́ kí ìyá lọ́dọ̀ ẹ mo ní bómi tí mo ti lè ká má ṣègbéraga kí n ṣe ìwọ nìkan èrò pọ̀ mọ́ tẹjọ́ ṣerú bí. Yáwáyà mo ti mọ ní màmá kí gòdògòdò ọjọ́ Chicago. Ọ̀yá tún gbé lẹ́yìn àtàwẹ́wẹ́ tún ti dé bàbá yín bàbá olóyè ló ṣeré Ọ̀gá yín ń gbọ́ àtàwẹ́wẹ́ tún ti dé bàbá yín Yáwáyà bàbá olóyè ló ṣeré ọ̀gá yín. bóyá ní mo ń bẹ̀ ń gbọ́ pákílẹ̀ Sulemana bá ń bọ̀ o Yáwáyà èrò tó wà níbẹ̀ wá yá pa wá gbèsè ògbé bọ́ọ̀dì gbéra mọ́lẹ̀mọ́lẹ̀ ọ̀gá ńlá jápa fáwọn ọlọ́tẹ̀ tó ń fojú bẹ̀rẹ̀ òní tó má lọ pé ìṣòlófo.